èmi ni mo fún King Salawa Àbẹ̀ní lóyún o. ní ọjọ́ iléyá ní ìlú Kogi, Dr. Yinka Ayéfẹ́lẹ́ ló sọ fún Alhaji Abbey Lanre ní iwájú ilé ààrẹ ọ̀nà kakanfò, ṣùgbọ́n ìròyìn kúmọkúmọ ló sọ bẹ́ẹ̀ o. ẹ̀ka alẹ́ àfáà Rebecca ní oníròyìn yìí, irúnjà afirunṣó ìlẹ̀kẹ̀já tòǹtò pàóníà fún àwọn onírọ́ 15 minutes to 7:30 lólù gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbìn. ẹ wá nǹkan bù sórí láti gbọ́ àkúdàáyà ìròyìn náà. ìrọ̀lẹ́ àná ni bàbá bọ̀bọ̀ Kwamwan sọ fún àwọn oníròyìn kúmọkùmọ pé òtítọ́ ni mo máa ń fi ipa ńlá kan ẹni iyọ̀, ṣùgbọ́n èmi kọ́ ni mo responsible fún oyún Evangelist Salawa Alabi ẹbí Pasuma léèrè Salawa Àbẹ̀ní ni mo fẹ́ wí. ìròyìn kúmọkùmọ ló ń gbọ́, ẹ má dá ọ̀tẹ̀. wàhálà yìí wáyé lákòókò tí Commissioner of Police Ẹ̀rùnwá Ìkòròdú Division ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú màmá bọ̀bọ̀ ní iwájú Dino Melaye látàrí oyún òjijì tí wọ́n gẹ̀tì fún ọba Wákà ní ọjọ́ iléyá nínú swimming pool kan ní iwájú Àdámàsìgbà ní ìlú Ìlọrin. ẹ gbọ́ orin ọdẹ tí màmá Òkìkí kọ lákòókò tí wọ́n ń rọbí lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì kan ní iwájú Àkúrẹ́ tí kò jìnnà sí Lasgidi radio station. ó ní bàbá má fẹ́ ìsòpin òpin ìrìn àjò, ó ní ṣẹ̀rọ̀wó tí mo ní má fi sòpin ọlá, ṣẹ̀rọ̀kìkí tí mo ní má fi sòpin yìí. bàbá má gbọ́mọ lọ́wọ́ mi torí pé kẹ̀mí lè gún ó, má torí òkìkí kò sẹ́rí ẹ̀mí mi. bàbá dàbọ̀ dákun máa fi kan gbà kan, ṣebí àlàyé ló mo ní kí n fi ṣe ń tèmi, mo ní kí n gbọ́sẹ̀ wò ló ti pọ̀ ọmọ òyìsì, ó ní kàn kó rí mi ṣe mo jọmọ bọ̀lọ́ ní ló bá doyún. Justice Àgbàgúrú Màràjì wá fi ìbínú pe babaláwo rẹ̀ kan Bishop Kuranga ní ìlú Ìsọlọ̀ láti bá òun fi speed bíi fálẹ́rẹ̀, ẹni tí ó fast forward oyún Bluetooth fún ẹni ọ̀wọ̀ Salawa Àbẹ̀ní pẹ̀lú nẹ́tíwọ̀kì tí wọ́n fi sẹ́ǹdì ẹ̀ àti ibi tí ó ti wá. ìròyìn kúmọkùmọ ni ẹ̀ ń gbọ́, ẹ ṣe bí ẹ ti ṣe serious bíi election inú òjò. àìsínbẹ̀ ni àìbá wọn dá sí, ìjọba àpapọ̀ wá bínú tán ń ya owó tí ó tó 65 million sọ́tọ̀ láti fún ẹni tí ó bá mọ àkàndá tí ó introduce oyún àbíkú náà fún màmá Òkìkí, láti fún un ní owó náà fún gbà má bínú. tó ó tán lẹ́nu ó kù níkù. Ayọ̀ Olúyẹmí ló kọ ìròyìn, màmá ìwà náà ló tà ìpẹ́, Ọọ̀ni of Ifẹ̀ ní cameraman, bàbá wa Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ní Sunday. èmi ọmọ yín ẹlẹ́nu bí ìgò epo ògbónléjà òwúdẹ̀ yankan bí ọgbẹ́ náà ló kà á fluently sí etí ìwòran yín. gbogbo wa ni kí ẹ mú o. ẹ má gbàgbé láti subscribe sórí Bàbá Ìjẹ̀ṣà comedy, ẹ follow wa ní orí Facebook Bàbá Ìjẹ̀ṣà náà ni. ẹ má gbàgbé pé ó wu ni kí á pa ajá ní Mùṣín, àwọn Kàlàbá ni kò jẹ́ o. ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ, imú yín ni kí ẹ máa fi mí o.